mi àtúntìdé Alálàbí Pasuma àtúntìdé àwa ní lánàá àwa ní lẹ́nìí àwa sani ní tomorrow bàbá wa sí sẹ́mi lámúlétí gbó tó ń gbóhùn ẹ̀yẹ èmi ní mímú létí Paso ọmọ àdúgbò mi Alábí tèmi gangan ọ̀gá tí a tọ́lẹ̀ ìjọba bàbá ọba I Professor Wunmi Okoromọsí talented ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́ ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin nìyẹn mi pé àkọlé òjijì ayé ṣe níní Paso ló ṣiṣẹ́ jù Paso ló ṣiṣẹ́ jù nínú gbogbo olórin I was so surprised Paso ló ṣiṣẹ́ jù èsì ọ̀rọ̀ Comrade Shalom lọ́jọ́ tó bi mí léèrè ọ̀rọ̀ kan ó ní ìyá Alábí tèmi gangan torí òun òkúkú ọ̀rọ̀ Paso lọ́dọ̀ yín yìí kí ló dé àmọ́ béèrè tó ń fẹ́ bí yín torí ìfẹ́ yìí àmọ́ béèrè tó ń fẹ́ bí yín ṣé ń gbọ́ mo ní mò ń gbọ́ kí ló dé tó jẹ́ pé téèyàn bá gbé fóònù ara ẹ̀ dání tí kìí ṣe Paso ló ra fóònù yẹn o fún yàn o tí èèyàn bá gbé fóònù ara ẹ̀ dání tóun wá wò pé kóun wọnú ayélujára lọ kóun ó open lórí íńtánẹ́ẹ̀tì báyìí ṣé àmọ́ pé àwọn íńtánẹ́ẹ̀tì yẹn pọ̀ wọ́n pọ̀ a kàn ń pè ní íńtánẹ́ẹ̀tì ní oríṣiríṣi ló wà bá a ṣe rí YouTube a rí Facebook a rí TikTok a rí Instagram a rí Twitter ó yapa gan o orí gbogbo ohun téèyàn bá wà ní. Comrade Shalom ní tẹ́ ẹ bá wá sí kan báyìí ó ní Paso lẹ máa bá ń bẹ̀ tẹ́ ẹ bá wò pé tẹ́ ẹ tún dẹ̀gbẹ́ ẹ̀ ó ní Paso lẹ máa bá ń bẹ̀ tẹ́ ẹ tún nàrú ẹ̀ sókè ó ní Paso lẹ máa tẹ́ ẹ bá tún wò pé ẹ jẹ́ ń kọjá sórí nẹ́tíwọ́ọ̀kì jàre ó ní Paso lẹ máa bá ń bẹ̀ ó ní ìyá Alábí kí n tó dá lóhùn ní ọjọ́ yẹn ní túdú ẹ̀ ẹnìkan wá bẹ̀ ó wá béèrè àmọ̀ràn lọ́wọ́ Comrade Shalom pé kó gbà ńlá mọ̀ràn pé òun fẹ́ lọ ra airtime sí orí rédíò òun fẹ́ máa ṣe program pé kí ni kí òun ó ṣe Comrade Shalom ni kó kọ́kọ́ lọ sórí ẹ̀rọ ayélujára kó máa ṣe program ńbẹ̀ pé tó bá ń ṣe program lórí ẹ̀rọ ayélujára kó ṣẹ̀ṣẹ̀ wá lọ ra airtime sí orí rédíò pé méjèèjì yẹn á lè ṣe kí ni á lè gbé lárugẹ ìbéèrè tí Comrade Shalom tó wá béèrè lọ́wọ́ mi ṣe rí ọmọ onímùsìn àdínà ọmọ onímùsìn ànádò ni wá orogẹjẹ nìbà Alábí dáṣọ fẹ́yìn ò tún dáṣọ fẹ́gún Alábí ogún bíbí re ìrìnàdé níjà òrìjà òun bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ mọ̀ bí bàbá mi Fuji Creator ṣe kọ́ àwọn bèbí ṣe kọ́ nìyẹn ìtumọ̀ onímùsìn àdínà àwa la máa kọ́kọ́ dídé ta a dẹ̀ máa ná ọjà yẹn dalẹ́ nígbọ̀n dorú nígbọ̀n àwa la máa pẹ́ sùn àwa la tún máa kọ́kọ́ jí iṣẹ́ là ń ṣe àfiṣẹ́ ṣeré ọmọ Mùsùn olóòṣà bẹ́ẹ̀ ni ẹ wá wo Alábí tèmi gangan nígbà tó bẹ̀rẹ̀ kí ni àwọn ẹlẹ́gàn wí àti ẹ̀gbọ́n tí ń wí gẹ́dàkùn kí ni ń wí nígbà tí ó relax òun ni lánàá Paso ni lánàá o
Pàṣọ ni lẹ́nì ó tún wá ní àwa tani ní tomorrow bàbá Wasila ẹ jọ ṣé kò rí bẹ́ẹ̀ torí wípé kò relax bẹ́ẹ̀ ni ìgbà táwọn kan wá ń bu àwọn ẹlẹ́gàn kí ni ẹni tí ọ̀kọ́ létí ọ̀ra lẹ̀ mo ti ẹ̀rò bí wọ́n ní ọmọ kọ́lé mo ti ẹ̀rò bí wọ́n ní ọmọ ṣe gbogbo ẹ̀ Alábí tèmi gangan ni ó dáa kéèyàn ó bíùdù èèyàn ju kéèyàn ó bíùdù ilé lọ Allahu Akbar kẹbíra ẹgbọ́ lọ́n tóbi Allahu Akbar onímájẹ̀mú tí mò ń sìn gbọ́ Pàṣọ ń bíùdù èèyàn Pàṣọ kì í jáàyàn bọ́ kì í dẹ̀ ẹ́ fún yàn lẹ́ja jẹ ó máa kọ́ ẹ bọ́n ṣe ń pẹja jẹ ni kó o lè ṣe kí ni kó o lè jẹun ẹ títí dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ni ṣẹ́rí Pàṣọ ló bíùdì gbogbo àwa yìí gbogbo àwa tá ń ka sókè fún tá ń káwọ́ sókè fún ọ̀gá tíá ọ̀gá ńlá tó lè àwa náà kún ẹni tó ń ṣe kí ni tó ń gbé báyìí ìwọ kọ́rẹ́ǹsì tí wò mọ̀ nìyẹn o ìtọ́ ọmọ nìyẹn èmi ọ̀kan lọmọ nìbàdàn ọ̀kan lọmọ nìbàdàn kó máa jẹ́ ìwọ lọ̀kan lọmọ nìbàdàn Pàṣọ wá látòdìdí Mùṣín Kwara State ni o ọmọ Ìlọrin ni o sotiye ó wá ń build everybody wa ó wá ń build everybody wa àwa tó wá ń build yẹn kò rẹ́ láti ṣe kí ni láti máa fà wá báyìí máa fà wá lọ́wọ́ sókè àwa náà wá ń gbé fún lẹ ṣe ń gbọ̀dẹ̀ ní Pàṣọ gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún láyé ò ní tán bí owó ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ó kọ́lé ó kásẹ̀ tí Pàṣọ bá lòun ò kọrin mọ́ tó lòun ò gbé rẹ́kọ̀dù jáde mọ́ tó bá relax kò lè ta lóṣì o Indomie ní Pàṣọ wọ́n kò jẹ rush macaroni ní Pàṣọ ráìsì ní Pàṣọ gbogbo ayé ló ń jẹ mínírààsì ní Pàṣọ gbogbo ayé ló ń mu ó yẹ kó sọ pé tiẹ̀ ti dá báyìí gan jàre kó máa lọ ìlú èbó lójoojúmọ́ kó máa lọ sinmi rárá o Pàṣọ ò ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni tòde so ibi báyìí Pàṣọ tòde so ibi báyìí tòde so ibi báyìí tòde so ìlú báyìí tòde so ìlú báyìí Pàṣọ nìkan ti dákọ orin rí bẹ́ẹ̀ ni nìbàdàn yìí ó ti wá dákọ orin rí láì kó ẹgbẹ́ kankan lẹ́yìn the reason is that nígbà tó fi kọ́kọ́ fẹ́ travel out bí ẹ̀ẹ̀mẹrin abẹ́ mélòó kan àwọn òyìnbó wọn àfún ní físà wọn jù ó lọ o ẹlẹ́ẹ̀karùn-ún àbẹ́lẹ́ẹ̀kẹlò tí wọ́n wá aláwọ̀ rẹ̀ wípé kó lọ ó lóun fẹ́ kó gbogbo àwọn ẹgbẹ́ ń lẹ́yìn wọ́n ní rárá òun nìkan làwọn aláwọ̀ wípé kó lọ ní tó nìkan ló wọ́n mọ̀ lọ dákọni wọ́n ní kíni Michael Jackson wọn ló dórin kọ Pàṣọ ti wá bàdàn rí tó nìkan wá kọrin ó ń sọ fáwọn tí wọ́n pè pé ẹ wá o òun nìkan àti kíbọ̀dù làwọn máa jọ kọrin lénìí o torí wípé àwọn èèyàn wọn wà nínú go slow òun ò dẹ̀ fẹ́ disappoint yín Pàṣọ nìkan mú máìkì ó kọrin Ìbàdàn náà ni ó lẹ́yìn Ìbàdàn ṣe faramọ́ wọn láwọn faramọ́ ó ní báyìí sìn Ìbàdàn ló ti ẹ̀kú tó máa wá gbé sìn ṣé kò mọ wá gbé Ìbàdàn sìn ẹ wá àwọn tó ṣe lọ léra wọn Ìbàdàn náà mọ̀ ni bẹ́ẹ̀ ládẹ̀ rẹ ni tó jọ wípé Ìbàdàn ni sóhun ṣeré tẹ̀léra wọn nílùú Ìbàdàn yẹn gangan àwa tó wá ń fà táwa wá ń gbé sókè fún àwa náà kún ẹni tó jẹ́ wípé ẹ fi lè gbàgbé Pàṣọ láyéláyé ṣé ẹ̀yin ò fura wípé Pàṣọ kì í ṣe ordinary èèyàn not ordinary person yes Pasuma kì í ṣèyàn lásán ẹ máa ní sọ́lọ́ ni lóòótọ́ kì í sọ́lọ́ ṣùgbọ́n ẹni orí sàdá ẹni Ọlọ́run dá ò ṣe farawé bí orin mi kan tó ṣe jáde ẹni Ọlọ́run dá ò ṣe farawé bẹ́ẹ̀ ni ẹ máa rò pé kọ̀ǹpútà ní ìṣọwọ́ ṣiṣẹ́
kò torí wípé orí òun ti wà ń bẹ̀ kó wá lóun relax kò relax ó ṣọ́ọ̀gù continue ni nínú bó ṣe wá ń ṣe yẹn ni àwa tó ń kó jẹ àwa náà wá ń ṣe kíni àwa ń follow àwa ń ṣe kíni àwa ń chop up bẹ́ẹ̀ ni rẹ́kọ̀dù mi tó ṣe jáde latest akọgbà orin mọ́wòwé mo dé ọmọ Wùmí mọ́ sí silence akọgbà orin mọ́wòwé mo dé nígbà tí mo kọrin yẹn mo song òyìnbó mo ní mo ń bọ̀ wá ra oògùn lọ́wọ́ ẹ o mo wá débẹ̀ mo fẹ́ rògùn ó wá ní màmí ẹ̀ ń kọrin olórin kan ti ẹ̀wà tẹ́ jù sí orí ṣẹ́sọ̀sì fóun ẹ̀kọ́ báyìí kò ń tiẹ̀ jù sórí íńtánẹ́ẹ̀tì mo ní pẹ̀lú bí mo ṣe rí iná ó ní ẹ̀kọ́ fún mi mo bá kọ́ lórí ibi tẹ́ ẹ bá rí mi ń bẹ̀ tẹ́ ẹ bá rí mi bí mo ṣe rí ń bẹ̀ ẹ máa ní ṣé mi náà dẹ̀rẹ̀ ṣá ẹ máa ní ṣé mi náà dẹ̀rẹ̀ upon that mo kọ orin yẹn Àṣàkẹ́ akọrin ti dóde akọgbà orin mọ́wòwé mo dé ọmọ Wùmí mọ́ sí silence akọgbà orin mọ́wòwé mo dé akọrin ìgbéyàwó ẹjọ́ sí akọrin orí mi jà fún mi torí lẹ́yìn orí ẹni lẹ́yìn ọlọ́run orí ẹni tún ni ọmọ Wùmí mọ́ sí silence akọgbà orin mọ́wòwé mi ibẹ̀ ni mo ti rẹ́ni tó gbé mi wọ studio kí n lọ kọrin ní báyìí náà bẹ́ẹ̀ ni ìgbà tí mo dé studio manager mi ní ṣẹ̀dẹ̀ máa lè ṣiṣẹ́ máa lè kọrin báyìí mo ní máa lè kọrin wọ́n nọ́ọ̀sì mi ni wọ́n gbé ṣíà fún mi apá yẹn tún yọ again pop tún wà ń bẹ̀ again wọ́n nọ́ọ̀sì mi ni ṣé ẹ máa lo oògùn náà ṣé ẹ máa ṣe ìgbà mo ní ẹ ṣáà fún mi ní máìkì wọ́n fún mi ní máìkì tí mo kọrin studio manager yẹn wò mí báyìí ó ní kò sí yàtọ̀ láàrin ẹ̀yin àti Pàṣọ torí wípé òun ni mo fi jọ bẹ́ẹ̀ ni Pàṣọ ni mo fi jọ Alábí tèmi gangan ni mo fi jọ torí wípé pẹ̀lú bí ó ṣe jẹ́ pé òun ni lánàá òun ni lónìí tó tún jẹ́ pé òun tún ni lọ́la kò relax tí wọ́n sọ pé pẹ̀lú bí mo ṣe rí kí ni mi ò dán lẹ́nu mi ò yọjò ẹ lọ wò mí lórí Google Wùmí àṣà ni mí o àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google o àṣà orílẹ̀-èdè ni mí nínú elédè ẹ lọ wò mí lórí Google o Wùmí ìyẹn lẹ fi máa mọ̀ pé mo ti go viral oh my God Wùmí mo mọ̀ ti go viral Àlàbí láyé ọjọ́ yẹn lẹ ò gbọ́ ohun tó ń sọ àti go viral àwa ni lánàá àwa ni lẹ́nìí àwa tún ní lọ́la àti go viral ó wà lórí YouTube channel mi Wùmí Ọ̀kọ̀rọ̀ TV ibi tí mi wá tún ń lọ lélẹ́yìí gbogbo fáǹsì Pàṣọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ mọ̀ wá Pàṣọ ò fẹ́ràn ọ̀lẹ Pàṣọ kò fẹ́ràn ọ̀lẹ tóró náà máa ń ṣiṣẹ́ igi iṣẹ́ ni ẹ̀yin náà dẹ̀ máa rí wípé kò sú kò rẹ́rí tó bá travel out iṣẹ́ náà ló tún lọ ṣe kì í ṣe kó lọ relax ṣùgbọ́n all the time kẹ́kàn mọ́ jáde kẹ́ mọ́ ṣépè Pàṣọ onítọ́lọ́run bá ti gbé dáadáa kí lolúwa ẹ̀ tó ń bínú sí èpè aláyémọ̀láka tẹ̀ ń ṣẹ́ fáwọn opponents yẹn àwọn èèyàn ń torí ẹ̀rọ bí sí Pàṣọ bó ṣe jẹ́ legend tó wọ́n lòun ló ń fún yín lówó Pàṣọ tún ti fún wọn 50,000 50,000 kínni I prophet Wùmí Ọ̀kọ̀rọ̀ multi-talented ẹ wò mí lórí YouTube channel bí mo ṣe sọ torí Òṣùpá àti Àtàlàbí tèmi gangan nígbà tán fi ń jàjà wọn yẹn ẹ wo adúrú bí mo ṣe ní wọn kó ṣọ́ọ̀bù mi tó ṣé mo lókèétì Pàṣọ lọ wípé ó yá wá fún mi lówó èèyàn ń torí owó tẹ̀lé Pàṣọ tẹ́ ẹ bá fẹ́ràn Pàṣọ tẹ́ ẹ fẹ́ kán máa rọ́bìṣì ẹ̀
ẹ dánlóòdù àwọn orin ọlọ́gbọ́n tó ń kọ wọn yẹn, ẹ jó sí. Ẹni tí mo bá rí tó dánlóòdù orin Paso mo máa ń like ẹ̀, mo máa ń repost ẹ̀, mo máa ń share ẹ̀. Ẹni tó tún máa ń ṣe bí mo ṣe ń ṣe bàbá yẹn ni Tírí Lẹ́dà, bàbá oyin dà. Tẹ́ ẹ bá send nǹkan sí ó máa repost yín. Ìyẹn la fi lè máa gbéra wa lárugẹ, la fi lè máa gbéra wa lárugẹ. Gbogbo wa àtàwa àtàláyé wa tá ń tẹ̀lé tá ń gbé fún, àwa máa ní promotion, àwa máa ní promotion. Bọ́ kéèyàn kankan ṣàdédé gbé fóònù kalẹ̀ kó bọ́ sórí internet kó máa ṣépè. Paso lẹ̀ ń jẹ́ kán rubbish. Ṣé bẹ́ẹ̀ sẹ́yìn náà máa gbọ́ báwọn èèyàn ṣe ń sọ ń ta ni? Ẹ pọ́n Paso lé, legend ní Paso. Ẹ fìdálẹ̀, ẹ fún aláyé wa ní promotion, ẹ lọ máa dánlóòdù. Ẹni bá jó lórin bíi tiwa, bíi tọ̀gá wa, ẹ já máa fúnra wa ní promotion, ká máa dánlóòdù orin ara wa, ká máa jó sí, ká máa gbogbo wọn ń bọ̀ wá bá wa. Ali Asaga nìkan kọ́, bẹ́ẹ̀ ni gbogbo wọn, Rolex nìkan kọ́, gbogbo everybody wọn ń bọ̀ wá bá wa o. Nígbà tó bá jẹ́ wípé ọ̀gá ńlá lẹ́bí tiwa, Alábí, ọ̀gá ńlá lẹ́bí tiwa, ẹbí alálùbáríkà rẹ̀, ọ̀gá ńlá lẹ́bí tiwa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ̀, ẹ bá mi share ẹ̀ kó kan gbogbo all fans lára. Ká jẹ́ kó gun omi, ká pọ́n aláyé wa lé, kí àwọn èèyàn kán lè mọ bá wa pọ́n òun náà lé. Torí wípé bí Paso tó bá wà ní ìlú òyìnbó, wọ́n mọ̀ bọ́ o. Torí ó yàtọ̀ o. Paso is not ordinary person. Bẹ́ẹ̀ ni ẹ lọ ẹ máa wò ẹ máa rí wípé mo mọ̀ jù a máa ń gbò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀sẹ̀ darapọ̀ ní. Tẹ́ ẹ bá fẹ́ràn Paso ẹ fún ní promotion, more promotion ní Paso nídìí. Kò fẹ́ràn ọ̀lẹ. Àwọn èèyàn ń bú àwọn tó máa ń ṣépè lórí ẹ̀rọ ayélujára, àwọn eléyìí ti ẹ̀rù pọ́n níṣẹ́ mi sótán. Ohun ti ẹ̀rù pọ́n níṣẹ́ mi. Olórin lèmi, journalist ni mí, oníròyìn ni mí. Màá tún bọ́ sí ṣọ́ọ̀bù, màá ta aṣọ, màá ta báàgì, màá ta fóònù. That is it. Irú wa báyìí ló yẹ kán máa rí mọ́ Paso, kán máa rí àwòkọ́ṣe rere lára wa. Kì í ṣe pé àwọn eléyìí tún ti dé à ń gbọ́ ẹ tún ṣe pé bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi share ẹ̀, ẹ bá mi subscribe síbẹ̀ lágbára Ọlọ́run. Araba náà ò mọ̀ nǹkan náà àlìyá. Ibi gíga làyà wa 08141214070. Aládùúgbò ń ṣe kí ni? Aládùúgbò ń dọ́là. Àádẹ́ ní pàdé ayọ̀.